Wọ́n ti máa fojú ẹ̀ rí sí. Hello, ẹ̀yin èèyàn wa. Hello. Èyí tó tún jà ní tàrànràn yìí sí ní íńtánẹ́ẹ̀tì. A rí bàbá kan tó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì nínú íńtánẹ́ẹ̀tì. Ní kí ló ń kúnlẹ̀ fún? Wọ́n ní ẹnìkan tó ń jẹ́ kábíyèsí ọba Ifọ̀ ní after Sango. Ní èrè Abẹ́òkúta lọ́hùn. Wọ́n ní Ifọ̀ ọba Ifọ̀ náà pé tó fìyà jẹ aráàlú. Tẹ bá rí bàbá yẹn bó ṣe kúnlẹ̀. Bí bàbá yẹn ṣe sọ pé ẹ má nà òun mọ̀, ẹ má fọ́ òun létí torí kábíyèsí yẹn ó ń fọ́ létí ṣeré ní gbàgbós tó bá kó àwọn ọmọ ọ̀tá ó kó tẹ̀lé ra wọn. Làwọn ọmọ ọ̀tá yẹn náà wọ́n ń pèsè fún bàbá yẹn lọ́tùn lósì. Ó yá kúnlẹ̀, ó yá dọ̀bálẹ̀, ó yá fi irùngbọ̀n kanlẹ̀, ó yá ṣe gbá, ó yá ṣàwo. Kábíyèsí yẹn dẹ̀ ń fọ́ létí, ó ń fọ́ létí ṣeré. Ẹ má nà mí, ara wọn ò yá. Kábíyèsí, ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yẹn. Ṣé kábíyèsí ọba náà ni? Òun náà ni kábíyèsí. Kábíyèsí Ifọ̀, eléyìí ò lè ṣe kábíyèsí mi. Ọlọ́run ṣàánú fún wa. Ló bá ní tó bá ó lóun fẹ́ kó kú, tó bá kú pé òun á sin ẹ́. Ó lóun á sin bàbá yẹn. Bàbá yẹn pẹ̀lú bó ṣe ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ yín. Kí ni bàbá yẹn dẹ̀ ṣe? Ó ló ń ṣọ̀tẹ̀. Kí ni bàbá yẹn ṣe? Wọ́n ló ń ṣọ̀tẹ̀ pẹ̀lú àwọn kan. Ó lọ ń ṣọ̀tẹ̀ pẹ̀lú baálẹ̀ kìnní kan. Yẹn ni kò rí bẹ́ẹ̀. Kí ló dé tí ò lọ mú baálẹ̀? Kó lọ mú baálẹ̀ tó wá pé ó ń dángájíá. Kó lọ mú baálẹ̀. Ṣàbí ìyẹn nìkan ẹni tó lè lè mọ́ nìyẹn. Tó dẹ̀ ń na bàbá tó fìyà jẹ bàbá yẹn ní lójú gbogbo ayé tí íńtánẹ́ẹ̀tì ń gbé. Ìyà yẹn ti pọ̀ jù o. Ìyà yẹn ti pọ̀ jù tí bàbá yẹn kábíyèsí ọba Ifọ̀ tó ń fi ojú ọwọ́ ọlá gba ẹni ẹlẹ́ni létí tó ń nà nínàkúnà. Ó lóun fẹ́ pàṣẹ. Òun máa nà tó jẹ́ pé ó máa kú. Tó bá dẹ̀ kú, òun á sin. Kò sí nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ. Pé àwọn òun lọ ọlọ́pàá Nàìjíríà. Ó ní ìkáwọ́ gbogbo nǹkan wà lọ́wọ́ òun ní ọlọ́pàá Nàìjíríà. Kí ni ká wá wí o? Kí ni ká wá sọ ti bàbá Ọ̀jájá o? Nígbà tó ń sọ pé ọba Ifọ̀ tó lóun lọ ọlọ́pàá Nàìjíríà. Kábíyèsí Ọ̀jájá iṣẹ́ wọn ti lè sọ pé àwọn náà ní ọlọ́pàá Nàìjíríà. Kábèlè tà sí ọba Ifọ̀. Ṣé ẹ mọ̀ pé ọba yẹn, mo wà very sorry to say, àwọn ọba tó fi ń bú ọba ni. Àwọn irú ọba tó fi ń ṣépè fún ọba ni. Nígbà tó ń ní kẹ́ wá jọba lórí àwọn èèyàn kẹ́ dẹ̀ máa kápá olówó kẹ́ ní kẹ́ kápá wọn kẹ́ dẹ̀ ṣe nǹkan tó tọ́ kẹ́ jọba lórí wọn kẹ́ ṣe nǹkan tó tọ́ fún wọn. Kẹ́ má jẹ́ kí ìyà jẹ wọ́n gbé. Ìyà mà ti jẹ bàbá yìí gbé lọ́wọ́ ọba Ifọ̀ yìí o. Ìyà ti jẹ bàbá yìí gbé o. Àánú máa ṣe èèyàn. Wọ́n yìí nà o lórí íńtánẹ́ẹ̀tì kan tó gbé kúrò. Bóyá ó ti máa pa á sí, a lè sọ. Kẹ́ jọ kẹ́ bá wa ké gbàǹjarè káwọn ìjọba gbọ́. Kẹ́ bá wa pín dé ibi tí ọba kábíyèsí ọba Adéyẹyè ní Ọ̀ọ̀ni of Ifẹ̀. Kó wo àwọn kábíyèsí tí òun gan jẹ́ ọ̀gá lórí. First class ọba ni kábíyèsí. Àwọn ọba ilẹ̀ Yorùbá. Òun ni bàbá Ọ̀ọ̀ni. Bàbá Ọ̀ọ̀ni tó jẹ́ òun lórí wọn, olórí àwọn ọba. First class ọba ni bàbá Ọ̀ọ̀ni. A máa cherish bàbá yìí gan. Ìyẹn kábíyèsí Ọ̀ọ̀ni. Èèyàn jẹ́jẹ́. Ọmọ tán síbẹ̀. Ṣé handsome ni? Àbí kó yàn sí gbọ̀nlẹ̀? Àbí kéèyàn níwà tútù bí àdàbà? Òun ni ọba Adéyẹyè. Kò sẹ́ni tí ò like bàbá yẹn. Wọ́n ní tọ́mọ ẹni bá dára ká wí kì í ṣe pé bóyá ká fi ṣaya. Bí bọ̀bọ́ yẹn kò sẹ́ni tí ò kí ń dá lọ́rùn yẹn bàbá Adéyẹyè. Bàbá Adéyẹyè èèyàn pàtàkì èèyàn yìí. Ẹni tí Ọlọ́run máa bá wa dá sí tí kò ní jẹ pátárùn ní sọ́lọ́jọ̀. Gbogbo agbára òkùnkùn tó ń bá fi ní pálàsì ẹ̀ báyìí. Kí Jésù Ọlọ́run lẹ́dà kó bá wọn wí pẹ̀lú kẹ́mi mímọ́ kó bá wọn wí pẹ̀lú gbígbóná bínú Ọlọ́run. Kí Holy Ghost fire kó lọ touch gbogbo àwọn èèyàn búburú tó ń victimize bàbá Ọ̀ọ̀ni. Èèyàn gidi kò sí kábíyèsí tó dàbí ẹ̀.
ìyẹn ni ọ̀fọ́ people, ọ̀fọ́ ọba tí ò fún rẹ̀ lọ́wọ́, tí ò fún rẹ̀ respect, tó pe rẹ̀ ní ọba Ifọ̀. Háyìn, tẹ bá rí ìwé tó fi ń na bàbá oníbàbà, tẹ bá rí ìwé tó fi ń fọ́ létí, tó dẹ̀ ń ṣẹ́ èpè, ó máa ṣẹ́ èpè fún bàbá yìí. Bí bàbá yìí ò ṣe ní jèrè àwọn ọmọ ẹ̀, bí bàbá yìí máa kú lójijì, bí bàbá yìí máa ṣe gbá, bí bàbá yìí máa gbogbo nǹkan tí pé bàbá yẹn máa fọ́ lójú, pé gbogbo nǹkan tí bàbá yẹn fọwọ́ ẹ̀ kàn pé ó máa useless, ó máa parun ni. Bàbá yẹn máa parun, àwọn ọmọ yẹn máa parun, àwọn lágbájá wọn máa parun. Ìyẹn kábíyèsí, ẹni tó yẹ kó máa mójútó àwọn aráàlú, òun ló wá ń ṣépè, ló fẹ́ ṣekú pa wọ́n. Ṣé ẹ rí ojú ayé àbẹ́ rí? Èmi ò rò pé Ọlọ́run ló pe àwọn irú ọba yẹn o. Ọba Ifọ̀ yẹn mi rò pé they call from above, mi rò pé from above ni. Tí èyí ti lágbára jù o. Tí èyí ti lágbára jù. Ṣé kí ni ká wá sọ ru eléyìí? Ṣé ọba ìlú ni eléyìí àbí baálẹ̀? Baálẹ̀ gan pàápàá. Baálẹ̀, ordinary person, àwọn àgbàlagbà ìlú gan, wọn ò lè hùwà tí kábíyèsí yẹn. Ọba Ifọ̀ la pé o. There is kábíyèsí, there are kábíyèsí. Kì í ṣe irú ọba Ifọ̀ yẹn ni kó ṣe alákòóso. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì mú kúrò, kán tí ẹ̀ yọ kúrò pátápátá, because mi rò pé Ifá ló mú àwọn eléyìí. Mi dẹ̀ rò pé wọ́n ordain ẹ̀ látọ̀run wá. Àwọn ọba tó ordain a mọ̀ wọ́n. Irú ọba Adéyẹyè yẹn, a mọ̀ pé yes, it's a call from above. Ọlọ́run rí lè yàn fẹ́. Ọlọ́run rí lè mú sórí oyè yẹn. Ọmọdé níbẹ̀ tí wà ẹ̀hún yàn, ìwọ ẹ̀hún gbogbo aráàlú. Wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ láìda. Àwọn ará Ifẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ọba Ọọ̀ni láìda. He's a man of principle, he's a man of God. Yes, Ọlọ́run dẹ̀ máa wà pẹ̀lú ẹ̀. Bàbá Ọọ̀ni, ẹ wá bàbá yẹn, ẹ tètè pè sákìyèsí, ìyẹn ọba Ifọ̀ yẹn. Kẹ́ ẹ fà létí, kẹ́ sọ̀rọ̀ sí níbi tó ti máa gbọ́. Torí eléyìí ò bójú mu o. Kí ni bàbá yẹn ṣe? Ó ní ó ń ṣọ̀tẹ̀. Ó tán àbùkù. Kí lòun gan ń ṣe tán fi ń ṣọ̀tẹ̀? Kẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀, tó fi ń na ọmọ lọ́mọ, tó fi ń na bàbá oníbàbà. Tí bàbá yẹn bá dákú mọ́ lọ́wọ́ ń sìn, wọ́n á sọ pé kíní kan ṣe lédè ìpàkọ́. Ẹ jẹ́ kí ẹ tètè sọ sí o, bàbá Ọọ̀ni. Ẹ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Torí ìgbà kan ni ẹ sọ pé ẹ lọ bá ọba Ìwó. Ọba Ìwó yẹn tó jẹ́ pé àbí yẹn náà ṣe játijàti náà nìyẹn, tẹ́ tún lọ bá tó jẹ́ pé ẹ̀yin lẹ tún lọ bá pẹ̀lú integrity yín, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ first class. Ẹ mú gbogbo ìgbéraga ẹgbẹ́ yẹn lẹ̀, ẹ lọ bá. Wọ́n ní kò fẹ́ fún yín ní face, kó tún fún yín ní insult. Can you imagine? Wọ́n ní agbọ́ tẹ́ ẹ̀ sọ pé ẹ̀yin ò fẹ́ wàhálà. Lóòótọ́, wọ́n lè jẹ́ àgbàlagbà, ẹ̀yin lè jẹ́ ọmọdé, ṣùgbọ́n ọ̀dọ̀ yín, ipò àgbà lẹ́yìn wà, ó yẹ kán wá bá yín. Bẹ́ẹ̀ tẹ́ tún dìde pẹ̀lú ọlá ńlá yín, ẹ tún lọ bá. Ó tún fún yín ní insult. So irú àwọn ọba tí Ọlọ́run ò pè, òun làwọn yẹn. Bẹ́ẹ̀ tó ọba tọ́lọ́run pè látòde ọ̀run wá, òun ló máa ń ní ibùjókòó ayọ̀, tínú wọn máa ń dùn, tọ́lọ́run máa bùkún wọn nínú ààfin wọn. Ọlọ́run á bùkún yín ọba Adéyẹyè. Ẹ ṣé kẹ́ bá wa bójútó àárín ibẹ̀ yẹn, kí ọba Ifọ̀ má lọ pa ẹni ẹlẹ́ni. Torí wọ́n ti gbé agbára fún wọn, wọ́n fi agbára yẹn wọ́n. Ọba Fáráò ṣe. Ọba Fẹ́rò nínú Bíbélì ó ṣe ju tiẹ̀ lọ. Ṣé ó ṣe tó yẹn? Bó tiẹ̀ ṣe tó yẹn, bó tiẹ̀ ṣe ju tiẹ̀ lọ. Ẹ̀yin mọ ìgbẹ̀yìn Fẹ́rò náà. Nebukadnésárì ọba, ẹ̀yin náà mọ ìgbẹ̀yìn ẹ̀. Gbogbo àwọn ọba tọ́lọ́run ò pè, tọ́ dẹ̀ sọ pé àwọn fi agbára wọn lọ síbẹ̀. Àwọn náà máa ń ṣe jákujàku, àwọn ọba tẹ́ ẹ̀ rí yẹn, irú ọba Ifọ̀ yẹn. Kábíyèsí Ọjájá, ẹ ṣé daddy wa. God will bless you. Ẹ gbó ẹ tọ́, ẹ gbó pátápátá, ẹ rí kọjá bọ́ sínú ìyè. Ọlọ́run á bùkún yín. Ẹ ní rí ìṣòro lágbára Kristi. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa subscribe, ẹ bá wa share, kẹ́ ẹ bá wa comment lórí. Màá tún máa mú bó ṣe ń lọ wá fún yín. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bye.